sọ pé àwọn fún wa. Gbogbo yín Ọlọ́run ṣe rọrùn fún yín. Ọ̀dà Ọlọ́run ṣe rọrùn fún yín. Ọlọ́run ṣe rọrùn fún yín. Aláyí bó ṣe gbẹ pẹ̀lú ẹ̀. Ayé àbúrò ló ti wọlé gbẹ. Ọ̀kàn yìí kí ló kàn yín bẹ́ẹ̀? Wọ́n gbà bẹ́ẹ̀ kọ́ mi kékeré sọ̀rọ̀. Èmi ni mo bẹ́ẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ wọn. Máa ní ti bẹ́ẹ̀ mi rìn. Ọ̀kàn yìí ẹ̀dẹ́ sọ kẹ́tí ń bẹ́ sọ. Alájú sáma ní ìlú lọ́wọ́ ayé ẹ̀sìn ní bẹ́ẹ̀ ní ìlú. Èmi mo rí bẹ́ẹ̀ ṣe wàhálà ẹ wo gba àwọn ìjọ yín. Àwọn ẹ̀dá sáyé. Àwọn ẹ̀jẹ̀ ẹ̀yẹ̀ mi aláìsàn sáyé. Aláìsàn sáyé. Mo fẹ́ bọ́ọ̀sì. Salam alaikum. Salam alaikum. Yes ma. Ẹ ṣagbátẹrù bọ́ọ̀sì. Lóòótọ́ lọ̀rọ̀ tẹ̀ sọ. Tábà ní pé kàrà bọ́ọ̀sì ìṣe pa lè rà. Ṣùgbọ́n gbogbo ó yọ lọ. Tábà fẹ́ gba 40 feet container ń sìn 20 million ń gbà. Àjẹta. Ọjà ní 20 feet container 20 million la fi ń gbà ń sìn. Òkú wá sọ́jà. Tábà ní kàrà bọ́ọ̀sì ṣèbí inú ẹ̀sìn náà ni. Àdèmọ̀ pé nǹkan tá à ń ṣe náà ni. Ṣùgbọ́n ní ọwọ́ lọ́wọ́ yìí tẹ́tí rírù wa tàṣẹ ìjáde yìí àgbà fọlọ́run ni àwọn tó kù wa tàṣẹ jáde ṣe rí mẹ́mẹ́lẹ̀ lẹ́rí ń bí ẹ má lè wá sílé ẹ jẹ́ àjẹká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ bá ká máa wá lọ́dọọdún o ẹ má béèrè nǹkan tó ọba bá lágbára ká máa ṣe. Ọlọ́run àgbà wa tó dáa ni ọkọ̀ dáa lẹ béèrè ó kéré nìkan tọ́lọ́ máa ṣe. Ìlú yìí Ọlọ́run ní ojú lè mọ́ ẹ. Àmín. Àti gbogbo wa. Ọlọ́run ní ojú lè mọ́ ẹ. Àṣà àti ẹ̀rẹ́ yìí ló tọ́. Ẹ bá sa kọ́ kí la bẹ́ sísè. Bẹ́ẹ̀ sì jókòó yìí ọ̀ṣọ́ ìdókòó ilẹ̀ jẹ́. Ọba tó bá máa ń gbà padà ti dáadáa. A máa ń ṣe. Àmín. Ó jọ kan gbogbo wa ni. Bẹ́ẹ̀ tí ń sọ òun kí sẹ́yìn nìkan ló kàn. Tiwa tó kàn ló dàgbà kí bẹ́ẹ̀ sọ ẹ̀ parọ́. Bó ti rí náà nù. Lẹ́yìn tí wọ́n ní kó láyé ń bọ̀ sọ̀rọ̀ sí tó máa ń fi lẹ̀ lò. Àti ẹ̀dùnkọ́ lọ́wọ́ àṣẹ. Àwọn ọlọ́wọ́ bá wa ṣe. Tó bá wá rí bẹ́ẹ̀, gbogbo ẹ̀yàn ọlọ́jà tẹ̀ bẹ̀ bí. Bẹ́ẹ̀ sí owó tẹ̀lé ìṣòrire. Ọba tó nígbà tó ní sẹ́wọ̀n. Òun ló máa ń tì òun ló máa ń ṣì. Abẹ́ ẹ́ nìsín, ó bá wa ṣí fún mi padà. Àmín. Ó má jẹ́ rí ìlera. Àmín. Àbẹ́ ilẹ̀ ẹran àbá ṣe ní fún mọ́ká. Ẹran ìdírísì mọ́ká. Àjọ gbé ni èèyàn rí lójú ògbó tí a yóò fi tán Ọlọ́run ní tilẹ̀ pàmò sí máa. Àmín. Ẹja ṣe ẹsẹ̀ fúlẹ̀ làzima mẹ́wàá ẹsẹ̀ tá a ṣe Ọlọ́run mọ̀ ó darí tó a bẹ̀. Bismillahir rahmanir rahim. Astaghfirullahal azim. 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 Nítorí àwọn afá kan wá bá wa ṣàgbá afá wa mínísítà Ajàgbá ní gbígbé fún ọba mi jàgbá lọ ṣàgbá. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage.